Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi. Ọdún Ọlọ́run ọba, ọdún Elédùmarè, kìí ṣọdún tèmi. Tò lé ní ọpẹ́ nìkan, orin táàkọ orin ọpẹ́ ni. Gbogbo ń tá ṣe ọpẹ́ sí Ọlọ́run ọba ni. Kìí ṣe ọjọ́ tèmi mi kọ́ ni ẹni tí bá ń lùlù mọ́ kìíní o, tó bá ti kìíní jáde. Ọlọ́run nìkan la fẹ́ kì, Ọlọ́run nìkan la fẹ́ kọpẹ́ fún bí ó sì máa ṣe rí lọ́dọọdún nì. Ọdún Elédùmarè ni. Ẹni tó bá gbọ́yé, ẹni tí ò bá gbọ́yé, ìtọ́ba tí ìwọ ò bá gbọ́yé, o ò nídìí láti bá wa sọ̀rọ̀. Ọlọ́run nìkan la fẹ́ yìn, Ọlọ́run nìkan la fẹ́ fọpẹ́ fún, ọba kan ṣoṣo tí ò pé méjì. Èmi kọ́ lọ́ba, Ọlọ́run lọ́ba. Ọlọ́run lọ́kàn bá wa sípò èmi ká máa àrólé ni. Ẹni tí lábáyé sọ pé àwọn tí wọ́n ṣe àwọn Christian wà ń bì, oní Mùsùlùmí wà ń bì, ẹlòmíì bá tún ní ẹ̀sìn míì tó náà wá fẹ́ sọ̀rọ̀, wọ́n bá sọ nǹkan kan ní àfọlọ́hun o, má wàá bá wa àgbórí ìtàgá ń bì yìí o. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi, èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi, èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi, ju gbogbo rẹ̀ ìṣẹ̀lá. Babaláwo gbà kò lè gbé ọ̀gá oníṣègùn, kò lè gbé ọ̀gá aláwọ̀ṣègùn, kò lè gbé ọ̀gá níbo ẹni ń kí kábíyèsí, ṣé wọ́n ní kábíyèsí ni àwọn
ọlọ́run ní kábíọ́sì. Ọlọ́run ní kábíọ́sì wọ́n wá ń kí ọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń kí ọlọ́run. Ṣé wọ́n ní tẹ́ ń kí ní kábíyèsí ni? Tọ́ba tí ń kí tí wọ́n bá gbọ̀bálẹ̀ kí ọba tọ́ba ní ṣé wọ́n ní kábíyèsí? Wọ́n wá ń kí ọlọ́run látara ìwọ wá tún ní wọ̀lá ọwá abẹ́ òòṣà ọdún wá ní òòṣà ní ìwọ ní àsístáǹtì òòṣà. Òjò pàbàtà apájẹwọ̀njẹwọ̀n tí òòṣà tó fẹ́ fẹ́ bí ṣerú. Níbo kìí ṣèṣe mọ́? Ó ti tuntun nù. Ìjọba wú ẹni kan. Àwọn ọdún yìí la fi kọ́ rí tó jẹ́ pé Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì àmọ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àbára kọ́lá jọjọ́ púpọ̀ yìí. Ọlọ́run ló so ápọ̀. Ọdún náà láwà gbéga lẹ́nu ọjọ́ ọjọ́ láti mọ̀ sí. Ẹjọ́ àbá sí bí ìgan lẹ́nu yọ ọmọ ẹ̀kọ́ ń sọ nǹkan nù. Atọ́bùtù ní bàbá ó, ní bàbá ó, ní bàbá
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.